ìlú Ìtorí la wà yìí níbi tí afurasí ọ̀daràn náà tí wọ́n ló tún ti pa obìnrin kan síbẹ̀ tẹ́ bá dà àwọn aráàlú lẹ́rí tí wọ́n ń sáré bọ̀ yìí látàrí ọṣẹ́ eléyìí tí ó ti ṣe ní agbègbè yẹn. Ọlọ́run bá nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má jẹ́ ká kó sọ́wọ́, òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó yẹ máa bá wa ká lọ. Alábàárọ̀ ni alábàárọ̀ ni òun ni alábàárọ̀ ni. Àwọn àgbàbọ̀ wọn sọ wípé ọkùnrin tó ń sọ rárá fọkùnrin ẹgbẹ́ wọn ní akọ iṣẹ́ ló ń ṣe. Ẹ kí máa gbé oríyìn fún ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá yányán CP Alámùtù Abíọ́dún Mustapha kú iṣẹ́ takuntakun. Kódà wọn ò fi iṣẹ́ yìí rán àwọn ọmọ wọn nìkan, wọ́n gbìyànjú láti rí dájú wípé wọ́n mú ojú wọn débẹ̀. Tẹ́ ẹ bá wo nínú àwòrán yìí, èèyàn tí ẹ lè mọ̀ pé irúfẹ́ nǹkan báyìí ti ṣẹ̀ lápá bí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀, wọ́n ní ọ̀dọ́kùnrin kan ẹni ọdún 29 ló jẹ́ wípé iṣẹ́ lè tóun yàn láàyò ni kó máa mú àwọn ọmọ olóore rẹ̀ kó máa ṣekú pa wọ́n. Léyìí tí ìwádìí jẹ́ kó yé wa wípé ó ti ṣe 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ìletò eléyìí tó jìnnà síra wọn. Bí àpẹẹrẹ, wọ́n ní ó ṣe ìkan ní Mile 6, ìkan rèé tí àwọn ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wá wò ìyẹn ní agbègbè kan tí wọ́n pè ní Ashero Housing Estate ní Afọlábí Street. Lẹ́yìn yẹn ni wọ́n tún lọ sí Ìtorí, eléyìí tí wọ́n ló pa ọ̀dọ́bìnrin kan Abigail síbẹ̀. Ó ní agbára. Ọlọ́run bá jẹ́ nínú àánú ẹ̀ ó ṣàánú wa kó má jẹ́ aṣọre ṣe ni o. Ẹni tí ò nílò kó má jẹ́ àṣefù, ẹni tó sì nílò kẹ̀rẹ́ tó padà di wàhálà fún wa lẹ́yìn aláwòrán àbídákùn dábọ̀ má jẹ́ àṣe. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ nìkan ní Ajara Malifa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ on notification button ká lè ní àǹfààní láti gbádùn ara wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ìfọ̀rọ̀wérọ̀ náà ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé. Nínú ìfi-ọ̀rọ̀-wé-ọ̀rọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ afurasí ọ̀daràn náà, ó jẹ́ kó yé wa wípé ọ̀kan lára àwọn tóun ṣekú pa pàápàá eléyìí tó wà níbí ló jẹ́ wípé òun parọ́ fún pé àwọn ọmọ rẹ̀ lè sọ pépà dowó tó sì fún àwọn lówó eléyìí táwọn yóò fi ra àwọn èròjà táwọn yóò fi sọ pépà dowó. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá sọ pé irọ́ tó jìnnà sódodo ni. Ẹ gbọ́, ẹ jẹ́ kí n máa fi yẹn tó gbogbo aráàlú létí wípé ẹ jẹ́ ká ṣọ́ra ṣe lábẹ́ bó ti wù kó rí. Ẹnikẹ́ni tá a bá mọ̀ kódà ó jẹ́ 20 ọdún láti mọ̀ ọ́, ẹ má jẹ́ agbọ́kàn àbí ara le tó bẹ́ẹ̀ wípé àwọn máa fi ẹbí ará àbí ọmọ wa sílẹ̀ forúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀. Mo fẹ́ sọ wípé òun ló fà á tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe kó sáwó lo àbí akóló ọ̀gbẹ́ni eléyìí tó jẹ́ afurasí ọ̀daràn tí ó ti ṣekú pa èèyàn 3 látàrí ọ̀nà kan náà eléyìí tó máa ń gbà ní gbogbo ìgbà láti rí wípé òun mú àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ aláàánú rẹ̀ láti rí pé òun ṣekú pa wọn. Lágbára Ọlọ́run àbúrò oníṣẹ́ ọ̀kan tèmi ti yín o. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ lágbègbè yìí. Alábàárọ̀ ni òun ni alábàárọ̀ ni. Ayé ọmọ mò ń rò ó. Ayé ọmọ mò ń rò ó. Alábàárọ̀ mi rẹ̀. Nítorí àṣẹ ní kọjọ́ kan tí àǹtí mi nù wọ́n tó. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ní ẹni tó jẹ́ olórí yányán níbẹ̀ yẹn CP Abíọ́dún Alámùtù Mustapha ni wọ́n ti lé ikọ̀ àwọn oníròyìn lọ sínú igbó kan eléyìí tí afurasí ọ̀daràn kan tó ti ṣekú pa ẹ̀kan lára àwọn aláàánú ẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé lórí ìkànnì Ajara Malifa TV nígbà kan rí a ti fi léde wípé ní nǹkan bí agbègbè eléyìí tí ó jẹ́ ti Mile 6 pé ẹnìkan ó pa ọmọ ẹni tó mú sílé láti pé kò ṣe láàánú. Ẹni yìí náà la gbọ́ wípé ó tún pa ẹni tá a lọ fi wọ̀nyí láìpẹ́ yìí.
Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó máa ṣàánú wa ni. Ṣé òwe Yorùbá tí wọ́n sọ wípé ṣé òwe Yorùbá tó sọ wípé tí mo èèyàn ṣoore tí ò bá gbé èèyàn kó lọ́wọ́ kàkánú ni ṣàfẹ́ sọ wípé kò ṣe dáadáa mọ́ ni. Ọlọ́run gbà wá. Eléyìí lágbára o. No, you want to address us so that they can know, people can know the reason why they're there. Okay. Sorry. So what is happening? It's a very terrible and horrendous scene. What happened was, in the past few months, we observed an unusual spike in the number of reported cases of missing persons. And from our crime mapping and analysis, we discovered a particular pattern, particularly within the metropolis. And this prompted my fear. It aroused my suspicion that something unwholesome is happening. For this reason, I mandated the OC anti-kidnapping to go after the perpetrators, at least to unveil the mystery behind the reported cases of missing persons. We have had like 3 different cases. The first one was on 26th of May, precisely on the scene we just visited, when a woman sent her daughter. No, this is perhaps the second one. One Esther Ogunyemi sent her daughter Mary on an errand to get some fruit items at Adaton. While on her way, she was accosted by this criminal who lured her into this bush, this isolated area, tied her, and eventually strangulated her to death. He picked her phone, sold to some persons, and eloped to somewhere in Badagry. We had a similar one on the 26th of May, when a nurse, I think she was attached with Shodipo Medical Center. She was on her way to work when the same criminal accosted her, lured her into a forest around Itori. In a similar pattern, tied her, strangulated her to death, and picked her iPhone. The last straw was the one that happened within my 6, where one Shamsidin, an official with SOSAFE, sent her daughter to the farm. As at that time, he was a laborer working with the SOSAFE man. He sighted the daughter going to the farm. He went after her in a similar pattern, strangulated her, and picked her phone, and used her phone to call for ransom from the father. He requested for ₦1 million. The father eventually transferred 30,000 naira to him. In all the 2 instances, after killing the victims, he will use their phones to call for ransom. The first one, he was paid 50. In this instance, he was paid 17,000 after he had already killed the victims. That will tell you how dangerous the world has turned to. But we are going to, it's going to face the full weight of the law, because this is a confirmed serial killer. He has
confess to the commission of the offense, all we are doing is to gather all available evidences so that we'll be able to ensure a diligent prosecution. ẹ jọ̀ọ́ ẹ bá sọ Yorùbá ní pàtó kí ló ṣẹlẹ̀ ní tá a fi wà sí inú igbó yìí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí pé àwọn èèyàn máa ń sọ pé àwọn èèyàn ń sọnù. Eléyìí ló jẹ́ kémi pé pàṣẹ fún ọ́físà tó wà ní charge àrùn kéèsì àwọn ajínigbé kó lọ fi ṣèwádìí nǹkan tó wà lẹ́yìn irú gbogbo àwọn sísọnù báyìí. A ní irú ẹ̀bí mẹ́ta. Nọ́ọ̀sì kan wọ́n rìpọ́ọ̀tì pé ó wà missing ní sáìdì Ìtorí. Ibi tá a wà yìí náà ta ti rí kákàsí Mary, màmá ẹ̀ ránṣẹ́ kó lọ ra fúùsù wá ní Àdàtán. The same criminal á bá wọn lọ́nà, á tì wọ́n wọgbó, á fọ̀rọ̀ dúndùn tàn wọ́n wọnú igbó, á so ọwọ́ wọn, á dẹ̀ yí wọn lọ́rùn. Thereafter á jí fóònù wọn. But tó ṣe gbẹ̀yìn ní tó ṣẹlẹ̀ ní Mile 6 tí ọmọ so-safe officer kan bàbá ẹ̀ rán lọ sóko. Nígbà yẹn ó ń bá bàbá ẹni ẹ̀ ṣiṣẹ́ bíi alágbàro. Ó dẹ̀ tẹ̀lé ọmọ ẹ̀ wọnú fáàmù lọ. Ó sọ ọwọ́ ẹ̀, ó yí lọ́rùn. Tó bá dẹ̀ ti ṣetán bẹ́ẹ̀ á wá lo fóònù àwọn ẹni yẹn, á fi pe àwọn òbí wọn, á tún gbowó. Ibi tí ilé ayé dé báyìí nìyẹn. But a fẹ́ ká gádà gbogbo ẹ̀rí so that a lè fèsì ilé ẹjọ́ láláìsí ìdádúró. ẹ kú iṣẹ́. wípé tó bá ti máa ṣe ó náà máa ṣe ó ní ṣé kóun sọ fún mọ́mí àmọ́ ní kó sọ fún wọn ó sọ fún wọn nígbà tó sọ fún wọn Rachel gé pépà mo ní èlò ló wá kẹ́ ó ní 65,000 lókùn póun ti ta fóònù tóun ń pókun 65,000 ó ní 65,000 òun ló máa gé pépà ó ní ṣé òun lè gé bí 150 ó ṣáà gé bí 150. báwo ló ṣe wá pa á. nígbà tí mo ṣáà èmi àti Mary ìgbà tó ṣáà ní ká lọ já ewé tí a fẹ́ fi ṣe iṣẹ́ yẹn tí mo dọ́gbọ́n fọpọlọ tàn wọ́n bá máa fi ṣe ọmọ 3,000 naira fún wa yẹn mọ́ mi wọn láàárọ̀ ọjọ́ yẹn mo ṣáà ní káwọn dúró sínú àlọ́ ṣáà dúró síbẹ̀ èmi àti Mary wá sí ṣáàdì bí Danjuma ti locate ibi ládùúgbò Danjuma ló locate ibi tẹ̀ tí ń pààyàn yìí. òun ló jẹ́ kí n mọ bíbẹ̀ torí mi ò mọ iná náà tó. ní kúkúrú èdè àwọn tó ti pa tóbi ló báyìí. mẹ́ta. kò tí ṣàlàyé bó ṣe pa wọn ìgbà tí wàá dé bí ń kọ́ kí ló ṣẹlẹ̀. àwa dé bí ó wá já ewé nígbà tó já ewé àkọ́kọ́ tó ibi tó ti ń já ewé lọ́wọ́ ibẹ̀ nìyẹn ti yọ sí lẹ́yìn tó bóun ti wà níbẹ̀. ṣé o bá wọn lájọṣepọ̀ kó tó èwo ló bá lájọṣepọ̀ tí kò ní fóònù lọ́wọ́ ìyẹn ọmọ Mile 6 òun ló bá ní. àwọn méjì ló sọ pé ó ń bá náà yìí ṣepọ̀ ó tẹ̀lé kan àbíbà. tí kò ní fóònù lọ́wọ́ àti ìyẹn mi pa tí kò ní fóònù lọ́wọ́ mi pa mo gba fóònù lọ́wọ́ yẹn ni. mo kàn gba fóònù lọ́wọ́ mo bá náà ṣe pọ̀ mo gba fóònù lọ́wọ́. mo ló ti ṣe fún. ṣáìdì ọ̀nà ọ̀nàdì rẹ̀. ọ̀rọ̀ yìí lágbára púpọ̀ ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn níbi tí wọ́n ti lọ ṣe àfihàn ọmọ tí wọ́n sọ wípé afurasí ọ̀daràn yìí tó pẹ̀rẹ̀ lọ́mọ ọdún 29 ó ní ẹni tóun bá ti rí fóònù lọ́wọ́ rẹ̀ nínú àwọn ọmọ wọ̀nyí lòun máa ń ṣekú pa Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábò ohun tí ó wù wá kó má pa ohun tí ó pa wá kó má wù wá láṣẹ Èdùmàrè tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀yin gbọ́ ìkànnì yìí tàbí tẹ̀yin wò lórí ìkànnì yìí ẹ subscribe sí channel yìí ẹ hàn notification button ká lè ní àǹfààní àti gbádùn ara wa síwájú sí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí lábúrò oníṣọ̀kan tèmi tiyín o láṣẹ Èdùmàrè ẹ wo bí àwọn ará àdúgbò bí wọ́n ṣe kódà. kódà in fact ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn. tí máa ṣiṣẹ́ ló jẹ́ káṣírí ẹ̀ tù. ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá tún mú wa lọ sí ibòmíì tí wọ́n ti sin òkú èèyàn sí tẹ́ bá ti rí pé a ti kúrò ní agbègbè Aṣérò eléyìí tí ó jẹ́ Abẹ́òkúta níbí yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ láìpẹ́ láì jìnnà tún máa gbọ́ ibi tí ó tún sin ẹlòmíì sí Ọlọ́run nínú àánú kó dákun dábọ̀ kó
kó dáàbò bò wá nì ẹni tá a máa ṣe lóore tó máa dogun Ọlọ́run má jà ṣe wọ́n lóore o kó jọ. ó sì wà lẹ́yìn ìmọ̀tún ló wá dúró síbẹ̀ fún alẹ́ ṣé o lè mọ̀ pé nǹkan burúkú báyìí lè ṣẹlẹ̀ lágbègbè ṣá òkú ọmọ náà ilé tí wọ́n gbé òun náà gbé sínú Ghana must go tí ẹ̀ rí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run ṣàánú fún wa o a ò lẹ́nìkan o kò sẹ́ni tá a nígbà wá o má jẹ́ kípa ayé káwa kí mọ̀tá kó má ṣẹ̀ lórí wa. ìlú Ìtorí la wà yìí níbi tí afurasí ọ̀daràn náà tí wọ́n ló tún ti pa obìnrin kan síbẹ̀ tẹ́ bá dà àwọn aráàlú lẹ́rí tí wọ́n ń sáré bọ̀ yìí látàrí ọṣẹ́ eléyìí tí ó ti ṣe ní agbègbè yẹn Ọlọ́run bá nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má jẹ́ ká kó sọ́wọ́ òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó yẹ máa bá wa ká lọ. A ti wà nílùú Ìtorí báyìí níbi tí afurasí ọ̀daràn náà sọ wípé òun ti sin ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ èèyàn tó ti pa sí ó fẹ́ mú wa lọ síbi tí ó pa àwọn èèyàn náà sí ní báyìí Ọlọ́run ọba kó jọ kó má jẹ́ aṣọ́re ṣe ni o láṣẹ Èdùmàrè. Inú igbó ibi tí ó sọ wípé òun pa àwọn èèyàn sí náà lélẹ́yìí ó yá ẹ máa bá wa kálọ. Àwọn aráàlú ti fárígá báyìí nítorí pé wọ́n ń bínú lórí fún ẹni ìyẹn àwọn aráàlú ní iléeṣẹ́ ní ọ̀gá ọlọ́pàá yanyan ní ìpínlẹ̀ Ògùn ìyẹn CP Abíọ́dún Alámù tún gbìyànjú láti pẹ̀tù sáwọn aráàlú lọ́kàn torí pé ọ̀pọ̀ wọn ló ti fárígá o lẹ́yìn tí wọ́n rí afurasí ọ̀daràn náà wípé kò tiẹ̀ ju bó ṣe wà yẹn lọ. Ọ̀gá ọlọ́pàá yẹn wá ń gbìyànjú láti pẹ̀tù sí wọn lọ́kàn pé kí wọ́n ṣe díẹ̀díẹ̀. Àwọn aráàlú lẹ́rí tí wọ́n ń bọ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n yẹn o nítorí ẹni wọn ilé tí afurasí náà tó pa. Kódà ó lágbára o ẹ obi tó mú wọn gbà lọ.
David. Chance. lára èyí tó kù òkú Abigail òun lẹ ti ń wò nílẹ̀ ńlẹ̀ yẹn eléyìí tí níbi tó sọ sí ẹgbẹ́ gbogbo lára àwọn aládùúgbò níbi tí wọ́n ti ń pariwo pé kò ní jèrè Ọlọ́run ọba kó jọ kó ṣíjú àánú èrò wa o. Ọlọ́run kó jọ kó dábò kó má bà nǹkan wa jẹ́. Ìlú Torí faraya lórí afurasí ọ̀daràn eléyìí tí ó pa ọ̀kan lára àwọn ọmọ wọn tí wọ́n pè ní Abigail. Ẹ jẹ́ a máa fura. Mi ní ká má ṣeré oṣù gbajá ká fẹ̀sọ̀ ṣe ká dẹ̀ fi làákàyè ṣe pẹ̀lú ìtọ́ni Ọlọ́run àti àdúrà lóòrèkóòrè. Ẹ jẹ́ kí n máa gbé orí ìfúnkọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá yányán CP Abiodun Mustapha Alamutu pé wọ́n kú iṣẹ́ takuntakun, kódà wọ́n kú ìfọmọrìnṣẹ́, wọ́n kú ọgbọ́n ọ̀nù eléyìí tí wọ́n lò fún àwọn tí wọ́n jẹ́ olùgbé ìlú Ìtorí tó tí kì í bá ń ṣe tọ́gbọ́n ọ̀nù ni ó ṣeé ṣe kí nǹkan bàjẹ́ ju bá a ṣe lè rò lọ. Ṣùgbọ́n arúgbó fọ́lọ́ pé ó fún wa lórí ọ̀fẹ́ o láti rí ọmọ náà ìyẹn ibi tí ó sin sí ó lágbára. Believing that the one responsible for kidnapping and killing of innocent souls in the state. What's your take on this? It's not believing, at least the facts are sacrosanct. He has led us to the various locations where he buried the victims. And it actually beats my imagination that at this age somebody can go on such an horrendous exploit. But my feeling now is we need to change our security strategy by way of creating an environment where we will include all stakeholders, particularly the mosque, the churches, our religious leaders, our traditional leaders, to do more of sensitization. Because if a 29-year-old person can be so heartless to carry out such killings, it is actually a disturbing trend. And unfortunately, these victims are all innocent kids. Because the first one was going to work, the second one was sent on an errand, the third one was sent on an errand. So and he just entrapped by way of cajoling them into their untimely death. Well, it's a pity, but the law has to take its course. But I believe we need to escalate this so that our youths
will be reminded that the only road to success is hard work. Okay, does he keep for money or just for fun? Initially, I was thinking he's deranged, but my conversation with him is of sound mind. He abducted them for money. He will steal their phone, tie them, strangulate them. Thereafter, use their phone to seek for ransom from their parents. The first one he collected 50,000. The other one he collected 17,000 naira. The last one he collected 30,000 naira. We have seen many of these. How much more do you do follow up? Because people will only hear exhuming, arresting, and they don't know what comes out of it at the end of the day. Why the reason behind going to the scene is to perfect our investigation, and I believe that is all the court needs to pass their judgment. This, as far as I know, is a decided matter. Okay, are you arraigning him for? Obviously, for kidnapping, murder, conspiracy. So one of his confession, he said the parents of one of the victims said that they want to make money. They should bring some money so that they can help them to make money. Don't you think that even Come again? The parents of one of the victims Yes. said they wanted to help them to make money? Help who to make money? Money doubling. Money doubling. And maybe what I'm trying to say is that don't you think that even the parents too are culpable in at all? That was just an afterthought. We used to work with the father of the last victim, and the father sent the daughter to the farm. He is being almost part of the family. He was aware when the lady was going to the farm. He treated her to the point and kidnapped and strangulated her just because he wanted to collect the phone and get some ransom. How about the last victim, my sis? Where that was the one I'm talking about. Where he dug the dead body of the girl too. Well, but since the incident happened right inside the farm of the victim's father, so that one had been identified, had been retrieved all before now. So that's why there's no point bothering to go to that location because they have identified the corpse there. Sir, can you please use this medium to advise the citizen to please allow police to carry out their operation in this kind of situation? I can understand, the tempers are high, and it is understandable because for you to find your decomposing corpse carcass of your relative for no just reason, we can understand. But obviously, jungle justice is never the solution. But ẹnì kejì yìí ó ń jẹ́ orúkọ ẹ̀ ní Abigail Dina, ó ń gbé ìyànà Ìgbádò ní abẹ́ Ewékòró local government area. Ó ń lọ síbi iṣẹ́ ni, nọ́ọ̀sì ni, ó ń lọ síbi iṣẹ́ ní Ṣódípọ̀ medical center. Lọ́nà ni ọ̀gbẹ́ni criminal yìí ti gbé, ó dẹ̀ gbé omu wọnú igbó yẹn lọ, and that was it. Ìyẹn ò mọ̀ rí, kò bá yún, and style tó máa ń lò náà ni pé aṣọ wọn rí pé ibi tá kọ́kọ́ lọ pẹ̀lú decomposed body yẹn, aṣọ tó fi so ọwọ́ ọmọ yẹn wà ńbẹ̀, lẹ́yìn náà ó wà ńbẹ̀, aṣọ wọn á jí fóònù wọn á dẹ̀ yí wọn lọ́rùn. Báwo ọlọ́pàá ti ṣe? A gbọ́ pé kì í ṣe ìpínlẹ̀ Ògùn lẹ ti rí afurasí ọ̀daràn náà mọ̀. Ṣakí láti mú, Ṣakí láti lọ mú. But the painful thing there is that eléyìí náà kò jí àwọn òkú tó ti pa. That is the reason táwọn èèyàn wa gbọ́dọ̀ máa jẹ́ káwọn ọmọ wọn, particularly àwọn obìnrin, wọ́n má pé àwọn criminals pọ̀. Ibikíbi tán bá ń lọ, nǹkan tán bá ń ṣe, kán máa jẹ́ káwọn òbí wọn máa mọ̀. Káwọn
elétò wa ní mọ́ṣáláṣí ní ṣọ́ọ̀ṣì orientation agencies kọ́ máa jẹ́ káwọn èèyàn máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó lè máa jẹ́ ìjìpáyà fáwọn èèyàn wa kọ́ máa lọ kó sínú. Ǹjẹ́ ìjìyà wà fún orú àwọn tó máa ń hu orúwà àti ọ̀gbẹ́ni ìwé orú ìjìyà olóṣèṣe kó wáyé lórí alákùnrin yìí? The law is very is very clear ẹni tó bá pààyàn a máa ń pa ni. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ la gbọ́ wípé bí ọ̀rọ̀ ṣogúndogójì ló fẹ́ ṣẹlẹ̀ láàrin ìyá ọmọ àti ọmọ tí wọ́n pa gẹ́gẹ́ bá ṣe wú gbọ́. Àní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, kò sí nǹkan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó pa they are just the first one ó ń ṣiṣẹ́ nílé nọ́ọ̀sì ni. Ẹnì kejì ọmọdé ni student ni màmá ẹ̀ ránṣẹ́ kó lọ ra nǹkan wá ni. Ẹnì kẹta ọmọdé náà ni bàbá ẹ̀ rán lọ sóko ni. Kò sọ̀rọ̀ it was also an afterthought. Yes sir, ẹ jọ̀ọ́ àmọ̀ràn wo lẹ ní fún àwọn èèyàn aráàlú láti má máa gba àwọn ẹni tí wọn ò mọ̀ rí sára àbẹ́ni tó ti rí tipẹ́ sà? Dédé ìyàjẹ́ ìwà ọgbọ́n ní nǹkan tá a ṣe ní pé kí ẹ̀rọ gbò wá rán gbọ́ sí tó ṣẹlẹ̀ yìí nìyẹn. Táwọn èèyàn mọ̀ pé there are a lot of predators around. Animals in human clothing. Ń ṣèyàn. Torí ó yé mi lẹ́nu wípé irú nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ ní èjì tàwa yìí. Fún tí ó pọ̀ bá tiẹ̀ síbẹ̀rù Ọlọ́run kò sí nǹkan kan mọ́. A máa jẹ́ káwọn èèyàn wa máa mọ̀ nǹkan tá a ṣe ní pé àwa náà tún máa wá ọgbọ́n míì a máa tún wá ọgbọ́n míì dá sí iṣẹ́ wa láti jẹ́ káwọn èèyàn mọ̀ kó má máa jẹ́ pé kó má máa ṣẹlẹ̀ rárá wípé tó bá dípò ń ṣẹlẹ̀ ká máa wá wọn kiri lọ. Thank you. A jẹ́ kí n máa fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí tẹ́ ń bá wa bọ̀ láti ẹ̀kan pé ṣe ẹ̀kú ìfẹ́. Ọlọ́run nínú àánú nípa náà ìfẹ́ wà láṣẹ Èdùmàrè. Mo bẹ̀ lọ́hùn kó dákun dábọ̀ kó gbà fún tèmi tí kó má jẹ́ ká rí dààmú ká má rí wàhálà. Ọ̀rọ̀ sì kù nítorí pé ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tá a ṣe pẹ̀lú ọ̀dọ́kùnrin ọmọ ọdún 29 yìí láìpẹ́ láì jìnnà lórí ìkànnì yìí rí wò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ míì eléyìí tó jẹ́ wípé ó ti ṣẹ̀ sẹ́yìn. Tó jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajáramálífà TV ojú tẹ́ fi ń wò wọ́ ní fún etí tẹ́ fi ń gbọ́ wọ́ ò nídìí. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ bá wa share, pàápàá ẹ fi comment yín sílẹ̀ kí lójú ìwòye yín. Lábúrò oníṣọ̀kan tèmi ti yín o, ẹ ṣé o, ẹ kú ìgbà gbogbo.